kágbára máa wọlé. Òjò ń rọ̀ agbára ń sá. Ẹ tilẹ̀kùn ilẹ̀kùn ò pé kágbára máa wọlé. Lẹ́ẹ̀kan sí, Chief dúró tì mí, ó tọ́jú mi. Gbogbo ẹ̀gbẹ́ tí n bá gbà lórí ọ̀rọ̀ oyún yẹn, wọ́n gba gbogbo ẹ̀ mọ́ra. Wọ́n mú mi lọ sílé wọn. Mo bí ọmọkùnrin. Tí ò bá ń ṣe bí ọ̀rọ̀ oyún yẹn ti wáyé, ọmọ yẹn ni ò bá jẹ́ ìrọ́pò fún ọmọ mi tó kù, Ayọ̀. Ó bá kú lálejò, ó ń sá. Kíkẹ́, bá mi kó àwọn dishes kan bẹ̀yẹn kó dẹ̀ mú tray wá kó jẹ́ ń sàbò oúnjẹ dádì. Irú òróró wo lẹ fi sí ilé yìí? Mo ní wọ́n wà nígbà tí mo ń sè. Àjọ wa bí kọ́ ni. Ẹ kàn dẹ̀ kí òróró kan mọ́lẹ̀ bẹ́ẹ̀ yẹn dẹ̀ fi sebẹ̀ fún dádì. Tẹ́ ẹ béèrè lọ́wọ́ mi. Òróró tó yẹ pé òróró bàbá gateman ni tá bá fi sebẹ̀ fún tún fi nǹkan ẹ̀ ń para. Dádì ò dẹ̀ ń jẹ irú òróró báyìí. Òróró tó bá import wá láti Amẹ́ríkà, òróró ẹ̀pà, òrí dádì máa ń jẹ. Ṣojú tiẹ̀ fọ́ òórí ìgbà tí mò ń dà sí. Ìwọ̀n ìbéèrè tán bá béèrè lọ́wọ́ èmi lèmi ń dáhùn. Gbogbo ojú ló ń ṣàyàn tí gbogbo mú ń fíyàn yìí. Ẹ bá ṣàkùn sí ẹ̀bẹ̀ gé sí ẹ̀bẹ̀. Ọlọ́run o, ládùúgbò bí mo ṣe ṣan ẹran ètò lóye ń ta báyìí. Ẹ jọ̀ọ́ o, ẹ má jẹ́ apádà di o, ẹ ṣáà má jẹ́ apàṣẹ. Mọ́mí, inú mi dùn pé a bá yín nílé. Ẹ ṣé gan-an, Olúwa ràn yín lọ. I'm very grateful. Ẹ ṣé. Mọ́mí, ẹ káàbọ̀ mà. Ẹ kú oríire náà. Ẹ kú ayọ̀ ọmọ. Ẹ ǹlẹ́ dádì. Ẹ ṣé. Mọ́mí, ẹ kú jókòó. Ẹ ǹlẹ́ mà. Jùmọ̀kẹ́ jẹ́ wo mọ́mí torí àwọn ni nání tó máa tọ́jú ọmọ ẹ̀. Bó dẹ̀ ṣe rí wọn yẹn, mo ṣe wàhálà kí n torí wọn torí pé Amẹ́ríkà ní London ní gbogbo ẹ̀ làwọn tí máa ń lọ tọ́jú ọmọ. Gbogbo àwọn ọmọ president governor àwọn ló máa ń tọ́jú ẹ̀. Olóríire àtòyà wọn in short àwọn ọmọ olóríire làwọn sábà máa ń tọ́jú. Ó fi hàn yí pé olóríire ni ọmọ rẹ̀. Àwọn ló máa tọ́jú ọmọ rẹ̀. Ẹ kú ewu, Ọlọ́run á wò, Ọlọ́run á dá sí o. Ìwọ lọ sí orí òkè kan lọ yàrá mọ́mì kẹ́ tó bẹ̀ sí dáadáa. Mọ́mí, ó yẹ ń yàrá yín mà. Ẹ lẹ́wọ̀n. Madam, ó yẹ kọ́mọ yẹn lọ sùn. Kò sí ìyàwó, mo fẹ́ má ṣe jẹ́. Mo insist ó yẹ kó lọ sùn. Iṣẹ́ mi nìyẹn, iṣẹ́ kó lọ sùn. Gbé fún wọn.
ẹgbẹ́ wa ṣe é rí bó ṣe ń ṣe lọ ẹ jẹ́ kí n gbé lọ Gbé fún un. ẹ jẹ́ kí n gbé lọ. Gbé fún un. Èmi àti ẹyẹ ká mojú ara wa ń sìn. Ẹ kú sẹ́wọ̀n. Ṣé bàbá ti dàdí? Ṣé bàbá ti mọ́ mi? Thank you. Ẹ kú jòkó. Ẹ ṣé gan. Dádì mo ní ṣe àjáde mọ́. Lọ́dún níta kí n fi ṣẹ́tù pẹ̀lú àwọn ará bíi. Ọ̀dà sàn ọ̀dà. Daddy, bá mi sọ pé máa gba nani now. Mi ò need nani. I can take care of my child. Mo lè tọ́jú ọmọ mi. Jùmọ̀kẹ́, mo lọ gba nani fún ẹ kó o bá lè ní àlàáfíà ni kó o sùn kó o jí kó o jẹ́ kó o má ṣe wàhálà kankan ni mo fi lọ rè gba nani yẹn fún ẹ. Dẹ̀ jẹ́ kí n sọ fún ẹ wàhálà tí mo ṣe kí n tó lè gẹ̀ẹ́tì irú màdámì yẹn kì í ṣe kékeré o. Sálárì tó máa gbà ó ju tí ọ̀gá iléeṣẹ́ mi ń gbà ó dùn mí pé o appreciate nǹkan tí mo ṣe. Ẹ wo bó ṣe gbọmọ lọ́wọ́ mi. Bó ló ṣe gbà. Wọ́n jẹ́ gbà. Kó já gbà bó ṣe yẹ kó gbàlú ẹ lọ́gbà yẹn iṣẹ́ tó ń lọ fún nìyẹn bí mo ṣe sọ fún yẹn ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ 1-2 nìyẹn àwọn mẹ́tò pípọ̀ jù. Mo lè tọ́jú ọmọ mi. Wàá tọ́jú ẹ̀ Jùmọ̀kẹ́ wàá tọ́jú ẹ̀ àwọn tó máa ṣe wàhálà ẹ̀ jù nìyẹn gbogbo ìgbà tí àwọn bá ń ṣe wàhálà ìwà jókòó lẹ́gbẹ̀ẹ́ mi bí. Mo fẹ́ lọ wò. wá jókòó tí mo bá ti bá ẹ sọ̀rọ̀ máa gbọ́ tí mo bá ti bá ẹ sọ̀rọ̀ máa gbọ́ ó dùn mí pé o fẹ́ appreciate gbogbo nǹkan tí mo ṣe gan. Kí ló dé kó o máa jókòó lẹ́gbẹ̀ẹ́ mi súnmọ́ bí mo ṣe fẹ́ ni súnmọ́ bí jókòó lẹ́gbẹ̀ẹ́ mi ó mọ̀ pé mi ò sábà gbélé ìwọ̀n àsìkò tí màá bá lò nílé yẹn wàá wà pẹ̀lú mi mi ò fẹ́ bẹ́ẹ̀ o wò ó màmá yẹn ó máa tọ́jú ọmọ ẹ̀ ó máa sì mọ́ kí wọ́n kàn máa gbádùn tiẹ̀ ní ọmọ kẹ́ẹ̀dì kí wọ́n sábà lò ọlọ́jọ́ ọmọ gbà lọ́wọ́ ó sì yẹ kó gbà á nìyẹn iṣẹ́ tiẹ̀ nìyẹn. No. Mama, mo ní kí n gbé wá sókè mo kàn doze off níbi by mistake. Mo ní pé tó bá ṣe díẹ̀ máa gbé wá sókè. O ní kó gbé wá sókè. Tó ti sùn lọ ń bí báyìí. Tọ́mọ yìí ní kankan wò báyìí. Wọ́n parí tẹlifíṣàn ló ṣì ń sùn. Ó mọ̀ pé ọmọ yìí ọmọ gidi ni ṣá. Kì í ṣe bèbí ìtàn wáyìn. Ṣé tó mọ mi ní ìwé dáadáa? Ẹ bàbá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ̀. Mo ti ń tọ́jú ọmọ kan tó bí ẹ. Èmi ló bá sọ pé ọmọ ẹ ni. Irú àṣà pálapàla wo nìyẹn? Àṣàkáṣà. Èmi ṣáà ni mo dánmọ́. Ọmọ mi, jígí mi. Ni mo ṣe ń mú inú ilé yìí. Àwòrán mi dákun o, máa lọ. Ọmọ mi, jígí mi. Àwòrán mi dákun o, máa lọ. Kò yé mi bí àwọn òṣìṣẹ́ chief ṣe ń wá sí mi àbí executive director náà rán wọn sí mi. Tó bá tiẹ̀ gbé pẹ̀lú wa ṣe báwọn náà sọ sálárì àwọn òṣìṣẹ́ tilé àti ti ọ́fíìsì.
ìgbà tí wọ́n rí pé mo lóyún inú bí wọn gan-an inú wọn ò dẹ̀ dùn wípé mo gbélé Chief Bello inú wọn ò dùn rárá. ṣé kò sí. tí kí ni fi ṣe kí ni. ẹ fi dá gbogbo pépà lẹ̀ báyìí àwọn àwọn ṣe báyìí ń bí o irú nǹkan báyìí ló máa ń bí dádì nù o kọ́ bá fẹ́ já pépà lẹ̀ bí ọmọ kékeré kí ni ká ti gbọ́. ṣé mi ló ń bá sọ̀rọ̀ báyìí ṣé kò ṣe pa rẹ̀ ò yá. tara yín ni mo dẹ̀ ń sọ fún yín o kí ni ká ti gbọ́ pé dádì lé yín síta nítorí pé ẹ já pépà lẹ̀ ẹ́ tí yín ni mò ń sọ fún yín torí irú àwọn nǹkan báyìí ló máa ń bí dádì inú dádì dẹ̀ máa rò pé mi ì sọ fún yín ni kẹ́ aṣa gbogbo pépà yẹn o kẹ́ ṣá o. Ẹ bá mi palẹ̀ mọ́ àwọn pléètì. Ẹ ti jẹun fáwọn yẹn náà. Mi ò ní appetite. Kẹ̀yàwó appetite yẹn kẹrin ni. Láyé tọ́gbẹ̀lẹ̀ wà yìí. Òyìnbó oúnjẹ tọmọlúwàbí bá máa jẹ báyìí òun ló ń bù bí. Kẹ̀wá appetite yẹn kẹrin ni mà. Àwa òun ṣe oúnjẹ báyìí ń bí. Tí dáàdì bá dẹ̀ dé, wọ́n máa sọ̀rọ̀. Wọ́n máa bínú gan wọ́n náà ará Ethiopia wọ́n ń gbé báyìí wọ́n ń gbé báyìí àwa dẹ̀ rí ara oúnjẹ náà wá ń pèsè ẹ̀ bí àwọn wú báyìí táwọn wú báyìí adé ò gbọ́dọ̀ gbọ́ ó. Ó dá ìwọ bá mi jẹ. Èmi ò ń jẹ̀jẹ̀ kù. Ó dàgbé fún mi ká. Ọwọ́ jẹ́ gẹ́gẹ́ bí àbùlà bí fùfú àtẹ́bà eléyìí ò pẹ̀lú oúnjẹ. Àdèlájà ń bí tí dáàdì bá dé wọn á sọ̀rọ̀ à ń bá dáàdì ṣe owó wọn báyìí o kẹyà wá appetite ní tó sọnù kẹjẹ ni o kẹjẹ kúrò àṣẹ báyìí bí. nígbà yẹn gbogbo ẹ̀ ò tiẹ̀ yé mi mo mọ̀ pé mo ti ní àrùn ọpọlọ rí ṣùgbọ́n àwọn tó ń ṣiṣẹ́ nílé chief wọ́n hùwà bí ẹni tí nǹkan ń bájà lórí.
kí ni nǹkan tó rò pé ò ń ṣe náà? ọmọ mi kí wọ́n bọ́mọ mi ṣeré ẹ̀. ọmọ yẹn wá jẹ́ gẹ́gẹ́ bíi tọ́ì tó máa bá ṣeré. ó mọ kí ni aago wí fún ọmọ yìí láti máa sùn nídà yìí. ó wù mí kí n bọ́mọ mi ṣeré ni ṣé problem wà kí n má tó wá bọ́mọ mi. Don't you dare talk to me like that. Ta ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni? mi ò kì í ṣe àwọn nani onílùkọ́ mi jí àbọ̀ tó ń gbà fún mi. I happen to be London trained and mo ti ní 35 years experience. ẹ wo kò tẹ̀ ṣé tó kàn pẹ̀lú 35 Now years. shut up there, young lady. Don't you dare talk to me like that. Now gbọ́ mọ̀ ní fún mi. mi ò gbé fún yín ó wù mí kí n bọ́ ọmọ mi ṣeré. Mo ní kí o gbé ọmọ ní fún mi. Gbé ọmọ ní fún mi. Oh baby. kí ló tiẹ̀ dé gan-an ṣé mo ò lè bọ́ ọmọ mi ṣeré ni. Ṣé èmi ló bá sọ̀rọ̀ lẹ́yìn? Wọ́n ò mọ kí ni táyì sí. Ṣé o fẹ́ pariwo ni? Now. Now, young lady, àsìkò ti tó tí òun náà máa fi sùn. Go to your bedroom. kí ló dé ṣé òyìn ò lè bọ́ ọmọ yàn ṣeré nínú ilé ni. Mo ní kó lọ sínú yàrá ẹ̀ kó lọ sùn. And walk like a lady. If you've got it, show it. Come on. Jùmọ̀kẹ́. kí ló dé. Mo ń bèèrè lọ́wọ́ mi kí ló dé. Ìwọ ló yẹ kí n máa bèèrè lọ́wọ́ ẹ pé kí ló ń ṣe ẹ́. Jùmọ̀kẹ́, come. Ṣé ayé ló rò pé ó ń jẹ ìbáyìí? Okay, you think you have moved on. Then àwa yòókù máa dún sójú kan. Jùmọ̀kẹ́, no, sorry. Jùmọ̀kẹ́, I'm so concerned and worried about you. Jùmọ̀kẹ́, now, wait, dúnà, ta ló bímọ fún? kí ló pọ̀ ẹ́ pẹ̀lú ẹ̀ tí mo bá bímọ fún. Tó kàn mí tó bímọ fún? Ọkọ ẹ̀ ṣì ni mí. As of today, ọkọ ẹ̀ ṣì ni mí. By the grace of God, èmi ṣì lọ́kọ ẹ̀. mi ò ṣe mọ̀ àbí ṣe dandan ni. Okay, now, Jùmọ̀kẹ́. Now, for how many years now ni wọ́n ti fi ilé popsi ẹ̀ àti mopsi ẹ̀ sílẹ̀? Ká tiẹ̀ gbọ́ pé òun bá Arówólò ṣiṣẹ́. Bó tún wá move lọ sínú ilé ẹ̀. Ẹni tí ò níyàwó ńlé. The whole world sees you. Tongues are wagging. Kò sí nǹkan tó wọ́n ti sọ pé tí mi ti kún. lẹ́kọ̀ọ́ sọ ò ṣe. Okay, I'm talking to you. Don't walk out ó on ti me. bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́. Ẹ bọ̀ wọ́n náà mọ̀ mí. má sikẹ́ ọmọ mi jọ torí Ọlọ́run. Scare ọmọ ẹ. Go. Now, that man, that Chief Arówólò is a very dangerous man. Èèyàn burúkú gbà. Mo sọ fún ọ̀rẹ́ mi, torí fowl, torí business deal tó wà láàrin popsi ẹ àti Chief Arówólò. Pé ṣé àsọdẹ wà ń bẹ̀? Jùmọ̀kẹ́, a lot is wrong. O ò rí kinní yìí, o ò rí ojú ẹ̀ ò ṣí sí gbogbo tí mo sọ ọkọ̀ tó yìí. rọ̀ pẹ̀lú ọ̀nà. Tó rọ̀ pẹ̀lú mi. Yes. Èmi. Kọ́kọ́ kọ́ máa. ìṣàbí kí ló dé má kọ́ lóde yẹn lórí ọ. Pa olé mi. Ó mọ̀ mí o. Ó yá, jàgàjọ máa pa. Olè. Ó fẹ́ pa olè. Èmi olè. kí ló dé. wọ́n ní kò ṣọ́ra ẹ̀ fífi sílẹ̀ ibi tó bá ń dé màá ní mo wáyé o. Now I know you are a very shameless woman. Oh, lójútì, yeah. Tó bá tiẹ̀ máa fẹ́yàn ká tiẹ̀ gbọ́ pé o fèmí yìí lẹ̀. Wà á tiẹ̀ lọ fẹ́ a more corporate looking guy. Kò ṣe ọ̀rẹ́ popsi ẹ̀. Ọ̀rẹ́ bàbá. Àgbàlagbà. lẹ́kọ̀ọ́ sórí ẹ̀. Àgbàlagbà. sórí ẹ̀ tó mọ̀ pé ibi tó bá mi dé ni mo
olólọ́mọ yìí olólọ́mọ yìí. I should leave you alone. Let me leave you alone. Jùmọ̀kẹ́ ojú ọ̀nà máa ja kí o tó ṣe ojú ọ̀nà ja we shall see. I give you the last opportunity kó wá padà wá sílẹ̀ in 1 week. Gbogbo àsìkò kéékèèké tí n bá jàjàrí lò pẹ̀lú ọmọ mi inú mi máa ń dùn. Chief ò ń jókòó sílé bí ti tẹ́lẹ̀ mọ́, wọn kì í dúró tì mí. Nìkan náà ò fi mí lọ́rùn sílẹ̀. Hello, Jùmọ̀kẹ́. Hello, Daddy. Ẹ káalẹ́. Ọmọ ńkọ́? Ó wà ńbẹ̀. Ṣé kò sí problem? Kò sí problem. Àfi màmá Nani yẹn ni. Wọn ò jẹ́ bó mo mi ṣeré, wọn ò jẹ́ iṣẹ́ ní tí wọ́n máa gbà lọ́wọ́ mi every time. Wọn ò tẹ̀ jẹ́ kó spend time pẹ̀lú mi. Jùmọ̀kẹ́, ó sáà láìkí wàhálà. Màmá yẹn ń pàfọ́ọ̀mù duty tiẹ̀ ni. N tó ń gbowó lé lórí nìyẹn. N tà ń sanwó fún nìyẹn fún. Àṣé kó gbọ́mọ kalẹ̀ kó máa ṣeré ni kí wọ́n tó bẹ̀rẹ̀ wàhálà. Wo èmi ò fẹ́ wàhálà kankan fún ọ. Kí n tó ní. Daddy, mo fẹ́ bá yín sọ̀rọ̀ gan. Jùmọ̀kẹ́, daddy all time. Èwo ni kí ká gbàgbọ́ o? Èwo ni ká mọra wa sí? Ọkọ ni àbí daddy? Mi ò kàn tí understand ẹ báyìí mọ́. Ariwo kan dúró kẹ́ ẹ jẹ́ àwọn nǹkan tó ṣẹlẹ̀. Dúró lọ. Kí ló kàn pẹ̀lú ariwo? Nani wà ń bẹ̀, ọmọ ọ̀dọ́ wà ń bẹ̀, ó ṣàfẹ́ ló fẹ́ kọ́ ọmọ wàhálà ara rẹ̀. Ẹnu àsìkò tó tún wà pẹ̀lú mi tí mo find time láti bá ẹ sọ̀rọ̀ ó ṣàtún fẹ́ máa lọ darẹ̀ láàmú. Ẹ má bínú. Nǹkan tí mo sọ ni pé àtìgbà tí mo ti bímọ ẹ kì í dúró tì mí mọ́ bíi ti tẹ́lẹ̀. Ẹ tẹ̀ tù ráyè jókòó tó ọmọ yẹn gan. Ó ṣáà mọ̀ pé mo gbọ́dọ̀ ṣiṣẹ́. Ó ti ṣiṣẹ́ owó tẹ ní ẹ ṣé kò tíì tó ni. Jẹ́ kí n kọrin kan fún ẹ. Wọ́n ní owó tá a nílẹ̀ tá à ń ṣiṣẹ́ kún owó náà ò lè parọ́. Èmi ò fẹ́ kó parọ́ lé o torí ẹ̀ náà láti fi ṣe owó tá à ń sá fún Nani o níbo láti rí ibẹ̀ náà láti rí. Ìgbà wo lẹ máa wá dé báyìí? Ọ̀dà ẹ máa retí mi in another 2-3 days kẹ́ ẹ expect mi. Mo tẹ́ bá dé bá mi bẹ̀ Nani yẹn kó máa jẹ́ kí n bọ́ ọmọ mi ṣeré. Wọ́n bá ṣeré tó ni. Èmi ni mo fẹ́ bọ́ ọmọ mi ṣeré. Jùmọ̀kẹ́ ó ṣáà láìkí wàhálà. Ó dáa ìgbà tí mo bá dé a bá a sọ̀rọ̀ káwọn ìgbà tó bá lè aláwọ̀ rẹ láti máa bá ọmọ yẹn ṣeré. Ẹ ṣé sà. Ó dáa. Ẹ tẹ́kẹ̀. Ó dàbọ̀. Ó dáa sà. Jùmọ̀kẹ́ sá
ó ṣàfẹ́ràn wàhálà máa dára ẹ̀ láàmú wọn jẹ́ gbẹjọ́ wọn jẹ́ bá ṣeré ìyẹn lè pàfọ́ọ̀mù títí tiẹ̀. Mama, ọmọ mi dà. Mama, ọmọ mi dà. Mo dà. Mama, ọmọ mi dà. Mo dà lọ. Wọ́n jí mi lọ́mọ gbé. Ọ̀rọ̀ náà tiẹ̀ yé mi. Kí ló dé tó máa fi jí ọmọ? Báwo ló ṣe kọjá lẹ́nu géètì? Chief dé. Wọ́n bínú sí mi. Ọlọ́pàá wá. Àwọn ọlọ́pàá ṣèwádìí. Onílé kan ló jí mi lọ́mọ gbé. Mo tuntun pàdánù ọmọ mi. Kí ló ń ṣe mí? Mama ṣe. Again, odidi ọmọ nínú ilé kí ló ṣe kí lẹ ṣe sọ fún mi. Kí lẹ ṣe. Dádì, ìgbà tí mo bá yín sọ̀rọ̀ lálẹ́ àná, tí mo sọ fún yín pé mo gbáriwo lókè. Mo ń bọ̀. Ìgbà tí mo bá dé nọ́ọ̀sì, mi ò bá ọmọ mi ń bẹ̀ mọ́. Wọ́n lè sọ màmá. Wọ́n sọ màmá. Ìgbà yẹn náà ni wọ́n fi gbé táyé wọn gbà fún òtí rí ọmọ mi. Nínú ilé. Owó ni wà wọ́n fẹ́ gbowó lọ mi. Mo dẹ̀ rẹ́dì láti fún un. Kí wọ́n sábà ti pa ọmọ ọlọ́mọ lára tèmi nìyẹn. Wọ́n fẹ́ gbowó ni. Ẹjọ́ torí ọlọ́run ẹjọ́ torí ọlọ́run fún olówó. Ẹjọ́ kó bá mi gbọ́ wọ́n mi padà. Ó tó sí. Ẹjọ́. Àwa mo láwa. Ronú rẹ̀ wò kó tó ṣe. Ronú rẹ̀ wò kó tó ṣe. Ronú rẹ̀ wò ṣé o kó tó ṣe o. Ronú rẹ̀ wò kó tó ṣe.
wọ́n gbélé kan lọ sílé ẹjọ́. oníkálukú ṣáà ń rojọ́ sọ́tún rojọ́ sósì gbogbo ẹ̀ ò tiẹ̀ yé mi mọ́. chief den tẹnu mọ́ wípé kí n má sọ̀rọ̀ jù tí n bá délé ẹjọ́ torí pé mo ti ní àrùn ọpọlọ rí àti wípé kí n má mẹ́nu bà wípé lẹ́kàn bá mi ní àṣepọ̀ ìgbà tí mo dé láti hospital. àmọ́ èmi rò wípé tí ọ̀rọ̀ bá ti dé ibi tó dé yìí ó dáa kí èèyàn sọ tòótọ́ bóyá ó lè help wa rí ojútùú ọ̀rọ̀. olúwa mi ò jẹ̀bi pẹ̀lú àlàyé lórí ẹ̀sùn tó fi kàn mí wípé mo jí ọmọ gbé. èmi ò jí ọmọ gbé o, olúwa ọ̀dẹ̀ ní fi mí sípò tí màá jọmọ gbé. lóòótọ́ ni márèjì mi àti Jùmọ̀kẹ́ ò lọ bó ṣe yẹ kó lọ mọ́. Jùmọ̀kẹ́ tàdé ń sọ̀rọ̀ ẹ̀ yìí ilé rẹ̀ ló ti jáde wá, wọ́n fowó tọ́jú ẹ̀, wọ́n ṣèkẹ́ ẹ̀ tí owó òjọ́ lójú. àmọ́ ohun tó wá jẹ́ ẹ̀hónú mi ni wípé gbogbo ìgbésẹ̀ tí mo gbé láti save marriage wa ni Jùmọ̀kẹ́ ò bá mi cooperate. mo ṣe ní ti ẹlẹ́gbọ̀ndé, ti ọ̀rẹ́, pàápàá jùlọ ọkọ tí Ọlọ́run yàn fún ní èmi. gbogbo ọ̀nà yìí òun Jùmọ̀kẹ́. ohun tó wá dùn mí jù lọ ni wípé pẹ̀lú gbogbo làálàá mi lórí Jùmọ̀kẹ́ ó wá pàpà wá lọ fẹ́ bàbá àgbàlagbà kan. kò dẹ̀ ń ṣe bàbá àgbàlagbà lásán, ọ̀rẹ́ bàbá ẹ̀ tímọ́tímọ́ tí wọ́n tún jọ ń ṣe business ni. so olúwa mi, èmi ò mọ̀ kán wọ́n pa ọ́n gbé ọmọ wọn jí ọmọ gbé rárá. ó ṣe jẹ́ ní olúwa mi. olúwa mi. Investigating officer Idama, kí ni nǹkan tí ẹ lè rí sọ fún ilé ẹjọ́ yìí pé ẹ rí pàtó nínú àwọn investigation yìí tẹ́ ṣe? olúwa mi, my lord, investigations wà fi hàn pé ọ̀daràn yìí ṣì ń bínú sí ìyàwó ẹ̀, I mean his ex-wife, nítorí pé ó fọ́ lówó. An older man for that matter, my lord, inú ṣì ń bí gan-an ni. ó dáa, kí ni nǹkan tí ẹ lè fi yé ilé ẹjọ́ yìí pàtó tí ó lè fi ìdí ẹjọ́ yìí múlẹ̀? ohun tí a rí ni wípé ọ̀daràn yìí kò forgive ìyàwó ẹ̀, that is his ex-wife, my lord, fún ọmọ wọn tí ó kú, àti wípé the last 2 times they met were not sweet at all. On the night of the kidnap, kò lè sọ fún wa pàtó ibi tó wà. Absolutely no alibi. Kò sí ẹni kankan that can corroborate where he was that night. My lord, ìwọ̀n bá nǹkan tí investigating officer ní sọ fún ilé ẹjọ́ nìyí. ẹ ṣé. màmá, mo fẹ́ kẹ́ ṣàlàyé fún ilé ẹjọ́ yìí nǹkan tẹ́ ló ṣẹlẹ̀ gan-an lálẹ́ ẹjọ́ tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí. ẹ ṣé púpọ̀ olúwa mi. ṣeré ní alẹ́ ìjọ yìí pé ti ṣeré mi yìí o. I happen to be London trained and I have 35 years working experience. mo ti tọ́jú ọmọ president, ọmọ governor, ọmọ ministers, wọ́n dẹ̀ yàn wọ́n yanjú. ṣeré alẹ́ ìjọ yìí báyìí èmi ti kọ́kọ́ ṣe bá mo lè lówó wọlé, ẹ̀rù ti bà mí. mo wá ní kí n sá sábẹ́ bẹ́ẹ̀dì kó bá má rí mi, àfi bó ṣe wọ́ mi lẹ́sẹ̀ jáde tó yí mi gbirigbiri báyìí wọ́n bá bẹ̀rẹ̀ sí tọwọ́ bọ̀ mí láṣọ, tọwọ́ bọ̀ mí láṣọ. You understand what I'm saying? wọn ò tiẹ̀ ní respect fún irun funfun orí mi rárá. mama, yes my dear. mi ò ṣe di àyín tó bèrè lọ́wọ́ yín ní kẹ́dá wọn lóhùn. mo ń lọ́bẹ̀ náà ni mo kàn ní kí n ṣàlàyé díẹ̀ ni kó lè yé yín nǹkan tójú mi rí. ẹ go straight to the point now. ọlọ́run ní jẹ́ kó rírú ẹ o. ṣé nígbà tó ń fà mí ẹ̀rù wá bẹ̀rẹ̀ sí bà mí
fún ọmọ yẹn because ọmọ kékeré kí ló mọ̀ mo wá rò pé àwọn wo lélẹ́yìí kí ló fẹ́ ṣe nínú ilé àti bó ṣe mọ́ kùn ló dè mí lẹ́nu ló dè mí lọ́wọ́ gbogbo ọjọ́ tí mo ti ń ṣe nání even in London mi ò rí irú eléyìí rí streets of Brixton ni kì í rìn lálẹ́ gbogbo èèyàn mọ̀ mí ẹrù yẹn tó bà mí gan ṣùgbọ́n tó bá ní kí n mú wọn jáde mo mọ̀ wọn. Màmá ẹ wo ojú arákùnrin yìí dáadáa ǹjẹ́ ó wà nínú àwọn tẹ́ ẹ sọ pé wá bá yín lálẹ́ ẹjọ́ yẹn ẹ wo dáadáa. ṣé arákùnrin tó ṣe mú sọ̀rọ̀ tó ṣe rí. Objection, Olúwa. You don't have to object to what I'm saying. Now sit down, young man. Mama. Yes, my dear. ẹ ti wá kọjá yìí. ẹ wò mo respect nítorí pé ẹ jẹ́ àgbàlagbà ni tí ò bá sí yẹn màá jù yín sẹ́wọ̀n kí ló dé kí ló kàn mí pẹ̀lú pé ẹ tọ́ ọmọ pírẹsidẹ́ǹtì ẹ tọ́ ọmọ gómìnà kí ló ìyẹn ló ń bá yín sọ ni n tó bèrè lọ́wọ́ yín ò ní kẹ́ dáhùn ọ̀hẹ́s ẹ padà sí lọ́nà tẹ̀sí gbé ń bọ̀ ó ti yẹ yín ọ̀n pariwo ń bì báyìí. má bínú my dear ìwọ náà dàgbà. tẹ bá jẹ. ṣé rí ọkùnrin mo rí mo mọ̀. ẹ mọ̀ thank you my lord mo dúró níbí náà. Olúwa mi mo ní àwọn ìbéèrè kan fún witness. Go ahead. Thank you my lord. Mama London. How dare you? Yes, my lord. I am not Mama London. Jókòó my dear jẹ́ kí n sọ̀rọ̀ fún mi ò kí n ṣe Mama London. I happen to be London trained. Mo dẹ̀ ní 35 years working experience. Mama ẹ ṣe wọ̀ kí ló ń ṣe yín. Má bínú my dear. ẹ lè máa sọ̀rọ̀ sáwọn lọ́ọ̀yà ní kóòtù ìjákujàku bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn ẹ láti fún wọn lọ́wọ́ tí wọ́n náà ń. ṣáájú eléyìí ìní tún correct yín mọ́. mo ti gbọ́. màá wá fáyà yín nẹ́ẹ̀sì. mo ti gbọ́ mi ò ní kọjá àyè mi mọ́. yes. inú mi dùn 35 years experience àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni. good. ìgò ojú yín yẹn ṣe máa ń wọ̀ sùn ṣe máa ń wọ̀ ṣiṣẹ́. on point of correction mi ò wọ ìgò I wear glasses ìgò nǹkan tó ń rọ bíà àbí omi sínú ẹ̀mí. ẹ má bínú. so glasses yín yẹn ṣe máa ń wọ̀ ṣiṣẹ́. irú iṣẹ́ wo. iṣẹ́ tẹ bá ń ṣe nílé Arówólò. oh yes. good. ṣe máa ń wọ̀ glasses yìí sùn. ṣé ìwọ rí ibi tó ti ń wọ glasses sùn nígbà tí kì í ṣe polówó ẹ̀ tó ń gbé. so ẹ ń sọ nísìnyí pé ẹ wọ glasses yẹn sùn lálẹ́ ọjọ́ tá à ń sọ̀rọ̀ yìí. ṣé rí alẹ́ ẹjọ́ yìí ara tan bedside lamp baby because a kì í tanná púpọ̀ kí ọmọ yẹn lè sùn ara tan bedside lamp yẹn omi yẹn ti ń gbé mi lọ díẹ̀díẹ̀ yes mi ò lo glasses yìí. so nígbà tí ò fi bẹ́ẹ̀ sínú ẹ̀ẹ́dẹ̀ wọ glasses yín sùn so báwo lẹ ṣe wá conclude pé arákùnrin wà lára àwọn tó ń wá sílé Arówólò. ọlọ́pàá ti sọ bẹ́ẹ̀ mo dẹ̀ jẹ́ èèyàn kan tó ní immense respect for the police tọ́lọ́pàá bá ti sọ bẹ́ẹ̀ èmi náà sọ bẹ́ẹ̀. ṣùgbọ́n ìjọ my dear ẹ bá mi bẹ̀ ibi tó bá gbé ọmọ yẹn tí kò gbé jáde fún mi it is my duty to train that child èmi náà gbé fún pé kí n máa tọ́ ọmọ yìí mo dẹ̀ fẹ́ tọ́ kó yàn kó yanjú torí tí n bá ṣe bẹ́ẹ̀ ibi tí ọmọ yẹn wà ń sìn ó yẹ bẹ́ẹ̀ lè dọ̀tí ọmọ nǹkan tó ọmọ yẹn ò use mọ́ ó lè wà unhygienic tí a bá dẹ̀ train ọmọ yẹn dáadáa ń sìn ó lè lọ yẹ jàǹdùkú bí òun náà bá yẹ. objection olúwa mi. you have nothing to object to èmi ti sọ gbogbo nǹkan tí màá sọ so you may sit down my dear. mama. my dear má bínú. ẹ jókòó. My lord Jùmọ̀kẹ́ fi ọkàn ẹ balẹ̀ nǹkan kan ò ṣe ọpọlọ ẹ o èmi gbà pé orí ẹ pé dáadáa
má jẹ́ kẹ́nikẹ́ni kó gìrìgìrì bò ẹ́ bọ́rọ̀ bá ṣe rí gan-an ni kò ṣàlàyé fún ilé ẹjọ́ ẹni tó fẹ́ dájọ́ náà mọ̀ bí tọ́rọ̀ ń lọ. mo kàn fẹ́ béèrè nǹkan kan ni lẹ́yìn ìgbà tó ti kúrò ní ọ̀dọ̀ Lékan tó lóyún tẹ́ ẹ tún wá rìn pàdé kí ni nǹkan tí Lékan wí níjọ́ náà. ó bínú gan-an ṣùgbọ́n ó ní òun sì fẹ́ fẹ́ mi. lẹ fi pínyà. lẹ́yìn ìgbà tó wá bímọ tán tó mú ọmọ lọ sí park kí ló ṣẹlẹ̀. ó ní pé òun máa gba èmi àtọmọ mi ó wá ní pé ká wá sá lọ wọ́n ní yóò sá lọ pé mi ò ṣe mọ́ pé kó má bá tiẹ̀ lọ. ó ṣe ẹ pínyà níjọ́ yẹn oníkálukú bá tiẹ̀ lọ. ní ọjọ́ kejì ní alẹ́ ọjọ́ kejì ṣe àlàyé fún kóòtù yìí nǹkan tó wá padà ṣẹlẹ̀ ọjọ́ kejì. alẹ́ ọjọ́ kejì náà gbọ́ mọ́ mi lọ. ìjọ́ kejì náà jí ọmọ gbé. bẹ́ẹ̀ni. olúwa mi àwọn Yorùbá bọ̀ wọ́n pòwe wọ́n ní àjẹké lánàá ọmọ kú lénìí ta ni ò ṣàìmọ̀ pé àjẹ́ tó ké lánàá ló pa ọmọ tó kú lénìí jẹ. mo dẹ̀ mọ̀ wípé ẹ fi ọgbọ́n àti ọpọlọ àti òye tó yè kúrò dá ẹjọ́ yìí ẹ má jẹ́ ká fà jù bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ tèmi ò jù bẹ́ẹ̀ lọ ẹ ṣé mo dúró ní iná. Do you have any cross-examination? Yes, my lord. Go ahead. Thank you, my lord. Arábìnrin Jùmọ̀kẹ́ Arówólò. Ó ṣe sọ fún ilé ẹjọ́ yìí wípé ìwọ àti arákùnrin Lékan ẹ máa ń ríra nígbà kan. Mo fẹ́ kó ṣàlàyé fún ilé ẹjọ́ yìí. Gbogbo ìgbà tẹ́ máa ríra yẹn ṣé òun ló máa ránṣẹ́ pè ẹ́ ni àbí ìwọ ló máa ń lọ bá fún ara rẹ. kò sẹ́ni tó ránṣẹ́ pé ẹnìkan a máa ń rìnà kúra wa nù. See, now o wá ń lọ accuse ẹ pé gbogbo ìgbà tó bá rí ẹ lọ́nà ńṣe ló máa ń bẹ ẹ jà. ṣé ó kàn máa ń dídì rí ẹ lọ́nà á dẹ̀ bẹ̀rẹ̀ sí í bá ẹ jà ni. bẹ́ẹ̀ ni olúwa mi gbogbo ìgbà tèmi àti Lékan ti pàdé ara wa lọ́nà ìgbà tó kọ́kọ́ pàdé mi ní church ó bínú wípé mo lóyún fún ẹlòmíì ìgbà tá à ń ṣe anniversary àkọ́bí ọmọ wa ọmọ tí mo bí fún ó bínú wípé mo lóyún fún ẹlòmíì ó dẹ̀ bá mi jà ìgbà tí mo dẹ̀ bímọ kẹ̀dẹ̀ rí ó bínú rẹ́kẹ̀rẹ̀kẹ́ pé èmi àtòun àti fi kọ ara wa sílẹ̀ mo wá lọ bímọ fún ẹlòmíì ó tiẹ̀ tún lérí wípé òun máa gba ọmọ yẹn ni ṣùgbọ́n mo mọ̀ pé kò ní ni. náà arábìnrin Jùmọ̀kẹ́ ǹjẹ́ o ti ní àrùn ọpọlọ rí. Objection, my lord. Objection overruled. Thank you, my lord. Arábìnrin Jùmọ̀kẹ́ ṣé o ti ní àrùn ọpọlọ rí. dáwọn lóhùn tó bí ẹ. bẹ́ẹ̀ ni olúwa. ó dẹ̀ ti fìgbà kan gbé ilé ìwòsàn àwọn alárùn ọpọlọ. bẹ́ẹ̀ ni olúwa. Very good. Client mi sọ fún mi pé ó nígbà kan tó ń wá sílé yín tó dẹ̀ bá ẹ tó ń sùn jíjí tó máa jí ó wá fẹ̀sùn kàn án wípé òun ló máa ń bẹ́ ẹ lò pọ̀ àti wípé ó accuse ẹ wípé ó fún ẹ lóyún oyún yẹn ló tẹ̀ wá di ọmọ tá à ń wá ń sìn ṣé òótọ́ ni.
mi ò rò bẹ́ẹ̀. o rò bẹ́ẹ̀ àbí o lè sọ. Rárá. Kò ń ṣòótọ́. Jùmọ̀kẹ́, ìwọ tó fẹ̀sùn kan client ni pé ó fipá bẹ́ẹ̀ lò pọ̀ tó tún wá yí padà wá sọ pé o ò rántí àbó ò mọ̀. Ó dá mi lójú pé ìwọ ọmọbìnrin o lè ti gbọ́mọ ṣeré lọ. Kò dẹ̀ má rántí ibi tó fọmọ sí. O lè ti gbàgbé ẹ̀ sáàrin èrò àbí kò gbàgbé ẹ̀ sọ́jà. Irọ́ mi ò lè gbàgbọ́ dídí ọmọ síbi kankan. Jùmọ̀kẹ́, o ò lè rántí anything. Lẹ́ni ọgbọ́n. Àrùn ọpọlọ yẹn ni o ò lè rántí. Objection, my lord. Objection sustained. Ojú bẹ́ẹ̀ lọ fún Jùmọ̀kẹ́ olúwa mi. My lord, èmi ò rò pé ó yẹ kí my learned colleague kó rí òótọ́ ọ̀rọ̀ ńlẹ̀ báyìí kó tún máa wá tì wá wọnú igbó. A ti rí òkodoro ọ̀rọ̀, ó kàn fẹ́ máa dọ́gbọ́n yí wa sọ́tún yí wa sósì kí kèsì ẹ lè jẹ ni. Olúwa mi, ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ yìí dáadáa. Pattern ti ń wà ń bẹ́ẹ̀. Ẹ wò gbà tọ́mọ wọn kú lọ́jọ́ kìíní àná tó yẹ kó máa pẹ̀tì ìyàwó ẹ̀ kan mọ bọ́jọ́ máa wá solution sí. Níṣẹ́ ló lu ìyàwó ìlálùbọ̀lẹ̀ tó lù gidi gan. Ó tún lu family friend wọn tó wà ń bẹ̀ nígbà tán padà dé hospital. Ariwo ló bẹ̀rẹ̀ sí pa nínú ward, kò tiẹ̀ wò pé àwọn aláìsàn wà ń bẹ̀ tán ní the rest. Ṣé ló bẹ̀rẹ̀ sí pariwo títí tán fi lè jáde. Ẹ̀tún wọn gbogbo wà ló bá ti pàdé ọmọbìnrin yìí bíi kólu ṣáá ló máa ń ṣe. Màmá tún wá síbí, màmá ní wọ́n wá lé òun, wọ́n rọ fáńdù àwọn tó bá wọn lára, wọ́n ṣe oríṣiríṣi pẹ̀lú màmá. Ṣé rí pé pattern ti wà nú ọ̀rọ̀ yìí? I mean, irú lẹ́kàn yìí kò yẹ kó wà láwùjọ, irú wọn ò dá kó wà ní society. Màá fẹ́ rọ ilé ẹjọ́ yìí kó fi irú wọn pamọ́ kó wọ́n máa da ìlú rú torí tọ́lọ́run. I rest my case. Thank you. Jídé. Yes, sir. Fẹ́ kẹ́ máa ṣọ́ arówó lò láàárọ̀ lọ́sàn-án lálẹ́ 24/7 man. Ó fẹ́ mọ nǹkan tó ń ṣe, fẹ́ mọ ibi tó ń lọ everywhere, every hour on the hour. Bá àwọn telephone companies sọ̀rọ̀, ask for their cooperation. Ó fẹ́ monitor GSM lines here, landlines here, everything, bug everything. There is something definitely not right with that man. Ofurasi man you go alone. I'm at a gaggle. At knowledge. It will be very, very interesting to Balojema Ilu and Yoro. Look at everything. You will ever share the life. Convenience of Mama. Impossible now. Money for your quality, nothing more. Look at it at the point. Woman, then the man said, no, it didn't happen. Suddenly, but the woman had to answer. When he was confused. No confusion. I mean, it's not possible. What did you get here? Very sweet. The esteem on the moon. Madam, ọmọ ọkọ tó máa ṣẹlẹ̀, a fẹ́ lò ẹ́. A fẹ́ gbọ́rọ̀ lẹ́nu ọkọ ẹ̀. I mean your ex-husband. Pastor, calm down. Because he hasn't said anything about the ransom or where the child is. So talk to him and find out. Ẹ má jẹ́ kó mọ̀ pé àwa la rán yín. Ẹ mọ ọgbọ́n tẹ máa fi rọra bá sọ. Ẹ ti gbọ́. Sergeant, wọ́n á mú madam lọ síbi tí ilé kan wà nínú sẹ́ẹ̀.
obìnrin kí ló wà mí báyìí kí ló wá ṣe mí báyìí. ìkọjọdọ náà mo fi bẹ́ẹ̀ jọ máa pọn ọmọ mi wà lọ́wọ́ ẹjọ́ mú ọmọ mi fún mi tọrọ lọ́jọ́. Jùmọ̀kẹ́ kí ló sọ tí gbogbo ẹ̀rọ bá tiẹ̀ ń sọ ọ́ tó ń sọ kiri tán nílé kò dá ó ṣe bá ṣe ìwọ́n bọ̀ tún darapọ̀ mọ́ wọn. Ó tán ó ti tán ọ̀nà tí wọn bá ti lò sọ́rọ̀ ẹ̀dá ẹlẹ́nu kí mo lè ṣẹ́nu kọ bẹ́ẹ̀ èmi tí wọn bọ̀ gbé. kò yé mi ní ìjọ dúró lọ ìjọ dúró lọ́wọ́ mo fi bẹ̀ ọmọ yẹn yóò kéré ó ti wá tó bá jẹ́ pé ó wà lọ́wọ́ ẹ̀ tó bá yẹ pé ó ní kankan tó fẹ́ gbà lọ́wọ́ chief. èmi ìgbọ́ládé kan gbàkọ́ lọ́wọ́ ta ni alówó lò ló bá dàgbà fún wa títí fẹ́. gbogbo báyìí ti gbọ́dọ̀ lẹ́yìn wọn. wọ́n sọ kiri wọ́n ní mo ṣú ẹ lẹ́sẹ̀ mo ṣú ẹ nímú mo ń pẹ́ táyà ẹ̀dẹ̀ náà ni mo dù táyà ẹ̀dẹ̀ mo dù. wọ́n fi wọ́n máa ní wọ́n wá ṣe rẹ̀. wọ́n ẹ pè mí ni mo fi ẹnu dáríjì. obìnrin fún mi báyìí náà kí ló dé ọ̀rẹ́ jọ jẹ́ àwọn mi sọ̀rọ̀ lọ́ba grandfather yìí mo pè ní ọkọ mo máa ti ń dẹ̀ wá lọ́wọ́ fún mi náà mi báyìí lọ tán lébi wọ́n fi tó kú wọ́n mi báyìí lọ. mo ti lù sọmọkùnrin. kẹ́kẹ́ ìpàdé ti tọ́ lẹ́kọ̀ọ́ lórí. ìgbà tó yá oríṣiríṣi nǹkan tí ò ní ìtumọ̀ kò bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ bí kò bẹ̀rẹ̀ sí ní hùwà bẹ́ẹ̀ tí nǹkan ń ṣe lọ́pọlọ kò tiẹ̀ bìkítà bóyá ó máa fìyà jẹun o àbí ó máa rán òun lọ sẹ́wọ̀n àmọ́ gbogbo nǹkan tó ń lọ lórí mi ò ju wípé kí arákùnrin ṣàṣàánú kó ṣàánú abiyamọ kó gbọ́mọ mi sílẹ̀ fún mi kó gbọ́mọ mi sílẹ̀ fún mi. Lẹ́kàn, ṣọwá pa. Kí ni business tí mo ní pẹ̀lú ẹ̀ bóyá mo wà pọ̀ náà? Okay. Lẹ́kàn, jẹ́ ká try kan. Èmi àti ẹ̀ try nǹkan. Ṣùgbọ́n máa ṣe o. Mo ti ń ro tí ò bá ṣe ìwọ̀n ló ṣe nǹkan. Suppose it's not you. Tí ó bá ṣe mi mo ṣe nǹkan. Suppose it's not me. So ẹ ṣẹ̀ṣẹ̀ mọ yẹn ni ìgbà tí mo pariwo tí mo kéde pé kí ní ìlú mọ́ kọ́kọ́ pa ìpé wọn parí wọn mi ni ẹ gbọ́gbà yẹn bẹ́ẹ̀ yà walking up to me wàá sọ pé tí ó bá ṣe mi mo ṣe nǹkan. Suppose it's not me. Oh, you guys are just walking up for the slaughter. Ẹ ṣe ìtajú lójú omi ni àbí? Wọ́n wọ́n máa ìdúró ọ̀hún lẹ́wọ̀. Why do you want from me? Kí ló dé? Okay. Lẹ́kàn, sórí ẹ̀, tá a bá padà lọ sí court, change everything.
plead guilty to everything. Give me Ọlálékan. Sọ pé mo jẹ̀bi. Sọ pé mo jẹ̀bi. Sọ pé ó jẹ̀bi gbogbo ẹ̀ pátápátá. Torí wọn kàn ọlọ́pàá yìí, ara ẹ̀ fà. Ọ̀gbọ́n mo ṣẹ̀ bá sí pé ara ẹ̀ yára. Ẹ ti gbọ́dọ̀ wá wọ́n wà ní. Trust me. Baby, trust you? Yes. Adele, ìyàwó ẹ̀ máa trust ẹ, not me. Wọ́n ṣe mi tí màá nípa ẹ̀ máa trust ẹ. Wọ́n ní ọkùnrin kan náà ìlú náà wọ̀ kí ló wọ̀ kí ló rà láìsọ̀. Lẹ́kọ̀ọ́ wá Lẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ Lẹ́kọ̀ọ́ ọ̀yà wá jẹ́ ká sọ̀rọ̀. My lord, submission tèmi ò pọ̀ ṣé ríro Ọlálékan yìí kò ń ṣẹni tó yẹ kó wà láwùjọ rárá. It's too dangerous to the society. Ẹ jẹ́ kó mú lọ síbi tó yẹ kó lọ kó wà ń bẹ̀ yẹn fúngbà pípẹ́ díẹ̀ bóyá orí ẹ̀ àpè tó bá fi máa padà dé. Thank you. Milord, tí a bá wo ẹ̀sùn tí wọ́n fi kan client mi, ẹ ó rí i pé àtakò lásánlàsàn ni wọ́n kàn fẹ́ fi wérọ́ ọmọ lẹ́sẹ̀ kán ba lè fi ṣàkóbá fún ni. Ẹ wo wọ́n ṣàkóbá fún mi olúwa mi, wọ́n ṣàkóbá kankan fún mi o. abẹ́gàn pátá. ẹ̀rọ agbẹjọ́rò ẹ jẹ́ sọ tẹnu mi ẹ jọ gbogbo ẹ̀sùn tó fi kàn mí lé ẹjọ́ yìí bẹ́ẹ̀ gẹ́lẹ́ lórí. olúwa mi kété tí Jùmọ̀kẹ́ jáde ní ilé ìwòsàn tí wọ́n ti ń wo àrùn ọpọlọ ó padà lọ sílé bàbá ẹ̀ èmi bẹ̀rẹ̀ sí lọ yọjú sí bẹ̀ mo lọ ń wò ìgbà náà ni ó wá di wípé mo bẹ̀rẹ̀ sí fipá bá lò ìfipábálò tí mo bá lò yìí ló yí sí oyún tó ní èyí tó fi bí ọmọ ọkùnrin tó ń ṣe ọmọ ọkùnrin lẹ́ẹ̀kejì fún mi ọmọ tí èmi á lè pè ní adérọ́pò. olúwa mi àwọn agbẹjọ́rò ìjọba wọn ní mo nínú fùfù kò bá má rí bẹ́ẹ̀ nígbà tí èèyàn bá ní ọmọkùnrin for that matter nígbà tí mo dẹ̀ wá rí wípé ẹlòmíì fẹ́ máa gbà ṣé mi ṣe lójú ẹ̀mí mi ní bá fọwọ́ nulé àwọn arówólò bá gbé ọmọ mi kúrò mbẹ̀. Lẹ́kàn. ẹ wò agbẹjọ́rò ẹ jẹ́ kí n sọ tẹnu mi. sáré yá báyìí. agbẹjọ́rò mi ara mi yá. ọ̀gbẹ́ni Lẹ́kàn. olúwa mi. bó lọmọ náà wà báyìí. olúwa mi a lè máa sọ yẹn bí báyìí a lè sọ́nsìn ibi tọ́mọ wà ó wà láyọ̀ àtàlàáfíà mò ń tọ́jú ẹ̀ ni. màá fẹ́ kó sọ ibi tọ́mọ náà wà báyìí. ẹ má yẹ ká sọ yẹn bí nsìn. olúwa mi màá fẹ́ pé kẹyọ̀ǹda ká lè tọrọ fún adjournment nítorí pé client mi tẹ̀ ń wò yìí yálàyà akọ ibà ló ń ṣe. ọ̀dà nǹkan. mi ò ní bà agbẹjọ́rò mi ò ní bà yálà akọ ibà ẹ wo mo mọ̀ nǹkan tí mò ń sọ mo dẹ̀ mọ̀ nǹkan tí mò ń ṣe. ẹ lọ́ọ̀dù ẹ rí i pé ara rẹ̀ kò yá rárá so màá fẹ́ ká tọrọ fún adjournment. Thank you, my lord. Prosecution counsel. Ǹjẹ́ ìgbà yìí pé ká sún ìgbẹ́jọ́ náà síwájú? My lord, agbépolájà ti jẹ́wọ́ tó bá jẹ́ ká sún ìgbẹ́jọ́ síwájú láti lè yọ gbogbo kò mọ́ òkun tó ń dá họ́wùhọ́wù sílẹ̀. Mo fara mọ́ ẹ jẹ́ ká sún síwájú ká lè yọ gbogbo ètò bá ta kókó ń bẹ̀. Thank you, my lord. Mo sún ìgbẹ́jọ́ náà sí on the 15th
of July 2001. ẹ má bọ̀ nbí ẹ kú iṣẹ́ mi ló wá ràn yín lọ́wọ́ ọ̀rọ̀ tí mo wá bá yín sọ ọ̀rọ̀ tó ṣe pàtàkì ni. kí ló dé gan. mo dẹ̀ fẹ́ kẹ́ bá handle ẹ̀ with a serious mind. ẹ wo ọmọ tó wà ní police custody mo try láti fẹ́ rí kémẹ̀rẹ́ discuss wọn jẹ́ kí n rí but mo mọ̀ pé yìí lè fi ṣiṣẹ́ ṣe as a lawyer láti bá mi rí tẹ́ ẹ bá rí kẹ́ẹ̀kan bí ìbò lọ gbọ́mọ yìí sí kó gbọ́mọ yìí kalẹ̀ iyekíye tí ọba gbà mo rẹ́dì láti ná ẹni ẹ̀yin gan mo tó rẹ́dì máa tún fún ní additional money torí àwọn sẹ́tẹ̀ǹsì kù mi. ẹdùnú chief kí ló dé tó wá ṣàwá ń ká yín lára tó yìí nígbà tí òun ṣèṣì ní kéèsì bẹ̀rẹ̀. n tó ṣẹlẹ̀ ni pé mo fẹ́ ká settle out of court torí pé ọ̀rọ̀ ọmọ yìí ọ̀rọ̀ ọmọ náà ti ká mi láde bí wípé ká pọ́nmọ tèmi ni wọ́n ń rojú ẹ̀ ní kóòtù ká. ẹ bá dẹ̀ ti fi gbogbo ilé lọ everybody ní court láti jọ yìí náà bóyá ọ̀rọ̀ náà tiẹ̀ ti lójú tó ẹ̀yin ẹ má jẹ́ kó sú yín ẹ má jẹ́ kó sú yín ẹ má jẹ́ ọ̀rọ̀ mi ó sú yín bí mo bá ṣe fẹ́ ni ẹ bá mi tó ẹ bá mi rí ká parí ẹ̀ iye kí mo rẹ̀ mi ò tẹ́ fẹ́ kẹ́ni ká parí ẹ̀ ká dájọ́ má dá sí mọ́ kẹ́ni bọ́dì ọ má dá sí mọ́. ẹ bá ti sọ gbogbo eléyìí ní court torí ọ̀rọ̀ kàtìkàtì tí bọ̀ yẹn ń sọ láàárọ̀ yìí ní court in fact bó tiẹ̀ bá mi sọ anything tẹ́lẹ̀ gbogbo ẹ̀ kọ̀ in fact I ṣẹ́rí. ẹ fi léyìn olẹ ntọ́ ó lè mọ́ mọ́ tí ó ń ṣe ẹ filẹ̀ pẹ̀lú àìmọ́ tí ń ṣe o sáwà sì máa ń táwa ń ṣe àwa kẹ́kẹ́ jọ ẹ̀ settle out of court kádẹ̀ náà yẹ kí iye tá a bá lè ná ilé lórí bẹ́ẹ̀ ni mo fẹ́ ẹ jọ bí mo ṣe fẹ́ nìyẹn ẹ bá mi rí iyekíye tí ọba gbà ń bo lọ́gbọ́mọ sí kẹ́ni kankan sì má dá sí mọ́. anyway màá bá a sọ ṣá ẹsẹ̀ gbogbo ètò sọ ní court láàárọ̀ in fact ṣé ti ń sọ ń kóòtù orí rẹ àmì lára mu rárá I just láti jẹ́ bí nǹkan kan ṣe báyìí. yọ jẹ bẹ́ẹ̀ náà. ó jẹ́ kẹ́yìn gan wọ́n ti sọ wọlé ní court káwọn àti fi lọ látijọ́ yìí àbá ti mọ how far. mo sọ́ọ̀rì ọ̀rọ̀ ọmọ yẹn ṣe kàmílà kọjá bó ṣe yẹ ni ẹjọ́ anyway ṣá. ẹ ṣe lọ́yà thank you màmá retí yé o. ọpẹ́ rárá. olúwa ni mo júbà yín ẹjọ́ ẹ̀yin ọ́fíìsà wa ẹjọ́ nǹkan tí mo pè wá wọnú lé sí ṣe rí ọ̀rọ̀ tó délẹ̀ mi ò kọ̀ láti ná iye kíyè wípé kó fi parí torí pé mi ò fẹ́ kíyà ò jẹ nìkan kan mo fẹ́ ká parí ẹjọ́ yìí láàrin ara wa sọ̀rọ̀ mi yé kí ọmọkùnrin kó máa lọ lálàáfíà. ọmọkùnrin wọ̀ bá lẹ́kàn ọmọ tó jẹ́ ẹ̀wọ̀n ló máa kú sí ẹ̀yin dẹ̀ lọ láàfíà o ṣùgbọ́n ẹ̀wọ̀n nílé kan máa kú sí lẹ́kan tí ó fipá bá ìyàwó yín lò pọ̀ kì í ṣe kan kì í ṣe méjì ó fún lóyún ń gbọ́ bímọ tán ó wá jí ọmọ gbé ńlẹ̀ yín ọmọ tẹ́yìn ń bá tọ́jú ó wá jí ọmọ ẹ̀ gbé ẹ̀ wá ní kán fìyẹn lẹ̀ kó máa lọ kò sí ní tó jọ ẹ̀ tí wọ́n bá yẹ bẹ̀. ẹ jẹrẹ ọfíìsà mo fẹ́ kẹ́ ẹ ní sùn. bàbá kí ni gbogbo tẹ̀ ń sọ lẹ́nu ṣé tẹ̀ ń tọ́ ẹ̀ láti sọ sí ni pé ẹ̀yin ọ̀daràn yẹn lẹ́wà àbí ẹ fẹ́ yanjú tara yín. ẹ jẹrẹ nítorí ṣẹlẹ̀ ni pé ṣe é rí ẹni tẹ́ ń pè lọ́daràn yẹn á wù mí pé ẹ jẹ́ ká dáríjì ẹlẹ́ṣẹ̀ ẹ jẹ́ ká yọ̀ǹda lẹ́kàn kó máa lọ. olúwa yìí kan náà tó ní ká dáríjì ẹlẹ́ṣẹ̀ òun náà ló ní ẹlẹ́ṣẹ̀ kọ́ kì yóò lọ láì jìyà lẹ́kàn á jìyà eléyìí o á jìyà ó wá jí ọmọ ara ẹ̀gbẹ́ ńlẹ̀ yín ẹ̀dẹ̀ ní kó lọ láì jìyà ẹ̀wọ̀n ló máa kú sí lẹ́kàn ọ́fíìsà àfi kí n fi ṣe ọlọ́pàá lẹ̀. ọ̀dà ẹ ní sùúrù ẹjọ́ ẹ ní sùúrù olúwa mi ẹjọ́ kò pọ́sibù kó dẹ́ ìlú mi lákọ́kọ́ yẹn dúró ọ̀rọ̀ ká tó pe àwọn wọlé. kò lè ṣeé ṣe bẹ́ẹ̀ bàbá. bàbá ẹ ṣe ká sọ láàrin ara wa. ká sọ láàrin ara wa. bẹ́ẹ̀ni ṣùgbọ́n ó dàbẹ́ pé ẹ fẹ́ gbọ́ tèmi ní tí mò ń sọ fún mi wípé ẹ jẹ́ ká yọ̀ǹda ọmọ ẹ̀ kó máa lọ ẹ sábẹ̀ kó gbọ́mọ kalẹ̀ fún mi. bàbá náà lè yọ̀ǹda torí kéde. ó wá jí ọmọ gbé ńlẹ̀ yín ọmọ tẹ́yìn ń bá tọ́jú ó wá jí ọmọ ẹ̀ gbé ẹ wá ní ká yọ̀ǹda ẹ̀. kò tí ọmọ gbé. òǹkọ́ lọ́lọ́mọ èmi mú lọ́mọ. ẹ jẹ́ ló ń tẹ́ ń sọ dáadáa bàbá. òǹkọ́ lọ́lọ́mọ. ó ta ló rè pẹ̀. òǹkọ́ ló rè pẹ̀. èmi mo rè pẹ̀.
èmi mo rí ìbò ẹ̀. ẹ̀yin lẹ́sẹ̀ kí ni. ọmọ tèmi ni kì í sọmọ lẹ́kan. olúwa mi ṣẹlẹ̀ tí gbọ́nsìn ara àkọ́tà ti ń sọ láti jọ yìí nìyẹn pé client mi lẹ́kan ní ìrọ̀kan ṣe ń pa rape yẹn rárá òun ni bàbá yìí ń sọ ń sìn. agbẹjọ́rò ẹ jẹ́ àfihàn lẹ̀ apá ibi pé bàbá ló rape ọmọ yẹn ẹ fìyẹn lẹ̀ torí pé ìwádìí táwa ti ṣe fínífíní ó ti fi yé wa pé lẹ́kan ló ní ọmọ torí òun ló rape obìnrin òun ló wá bá ìyàwó yín fipá lò pọ̀ nílé yín òun ló ní ọmọ òun lè lọ wá jí ọmọ ìwé ilé yín. irọ́ lẹ́ẹ̀kan kọ́ ló bímọ èmi ni mo lọ́mọ lẹ́ẹ̀kan wo èmi mo lọ́mọ. bàbá kí ni gbogbo ọ̀rọ̀ tẹ̀ ń sọ ṣé ẹ dọ́gì ọmọ yìí ni àbí ẹ lo àfẹ́ẹ̀rí fún un. tẹ́ ẹ bá ní mo dúrọ́ọ̀gì ẹ̀. ṣé ń gbọ́rọ̀. kí mo kẹ́ kó ṣe pẹ̀lẹ́ lọ gbé fáìlì wọn wá. ǹjẹ́ o sọ fún madam yẹn pé kó padà wá. bẹ́ẹ̀ni. o sọ fún un. ó reasonable tó tọ́. kò study ẹ̀ gan-an. ní gbogbo ìgbà tí wọ́n ti ẹ drug ọmọbìnrin ẹ̀mélòó nílé kan ṣe nínú ẹ̀ ẹ̀mélòó lẹ́yìn ṣe. tèmi ṣe pípọ̀ ń bẹ̀ èmi mo ṣe. yín pọ̀ ń bẹ̀ ẹ̀mélòó ti lẹ́kàn. lẹ́kàn ò ṣe kankan. èmi mọ́ bàbá kílẹ̀ sọ yìí. máa bínú lọ wá. ẹ wo àkóbálẹ̀ ń wá sí ẹsẹ̀ ara yín ọ̀ràn ńlá dẹ̀ ni ẹlẹ́ẹ̀dúrọ̀gì lẹ́rù lẹ́rù kó bára yín bàbá. èyí ti rí àkóbá bò. ṣé mọ̀ pé ńgbà tí obìnrin bá ti ń lajú báyìí lẹ́kàn ló ń rí. lẹ́kàn sọ ìwọ ni lẹ́kàn ìwọ ni don't touch me. lẹ́kàn kẹ́ èmi ni ọ́fíìsà àyèyàn ọ̀dà ṣe é rí ọ̀rọ̀ tẹ́ ń béèrè olúwa mi olúwa ràn yín lọ́wọ́ ṣe é rí nígbà tẹ́ ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú mi èmi náà rẹ́dí láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú yín nígbà tí ẹ ti ń gbọ́ nípa pé ṣe mọ̀ pé lẹ́kàn òun kọ́ ló lọ́mọ èmi mọ́ lọ́mọ bó ṣe wá jẹ́rìí ṣe é rí bàbá ọmọ yìí ọmọbìnrin ọ̀rẹ́ lèmi rẹ̀ sọ̀rọ̀ mi yìí àdèjọ́ da business papọ̀
that man that Chief Arówólò is a very dangerous man èèyàn burúkú gbà mo sọ fún ọ̀rẹ́ mi torí fowl torí business tó wà láàrin popsi ẹ àti Chief Arówólò pé ṣé àsọdẹ wà ń bẹ a lot is wrong. èso ọ̀dà ojú kòkòrò ọlọ́nkọ́ máa ju à ń bẹ̀ sọ̀rọ̀ mi yé ṣùgbọ́n mi ò fẹ́ kí ìyá ọjọ́ ọmọ yìí náà at the same time fọmọ ìmọ̀ra wípé kó a mójútó bísínẹ́sì bàbá rẹ o ṣe rí ìyàwó mi yẹn executive director mi ni kò bímọ rárá. ẹ̀jẹ̀ ìṣòlójú ìgbà tí wọ́n sọ̀rọ̀ náà lẹ́nu ọ̀ṣọ́. Chíìfù mi wàhálà dé ẹ̀rọ aṣọ. mo wá fẹ́ arrange wípé nígbà tí ọmọbìnrin ti bí sọ pé òun ò fẹ́ àgbàlagbà àbọ̀rọ̀ mi ò yé màá ní ká gbé àwọn méjèèjì kan travel kọ́mọ yẹn dàgbà kí wọ́n àjọ darí wálé nígbà tẹ́lẹ̀ lóun ò fẹ́ àgbàlagbà èyí ni pé kò fẹ́ ọmọ àbọ̀rọ̀ mi. lóòótọ́ ìyàwó ni ṣùgbọ́n kì í ṣe ìyàwó kan tá a lè máa fojú fún àṣìṣe rẹ̀ ó ní àrùn ọpọlọ àkẹ́bàjẹ́ tó ní tiẹ̀ di méjì ọwọ́ ajẹ́ kó rà kó ṣẹlẹ̀ nítorí ìdí tó bá ṣẹ̀ ẹ̀já gbé bá bá wí ẹ̀tọ́ sọ́nà tó bá fẹjọ́ sùn ní èmi náà mọ̀ gbọ́n tí màá fi ṣe bí ìgbà wípé mò ń gbọ́ ṣùgbọ́n mo máa bọ̀rọ̀ sí jẹ́ ọjọ́ bó ṣe jẹ́. ṣe rí ìyá ọmọ tó bí ọmọ tí mo gbà ẹ́ pé ẹ máa tọ́jú kò fi gbogbo ara gbádùn rárá. Yes. Oh my God. Ó ní mental problems. Ó ní. Akọ̀dẹ ni, ó bugi jẹ, ó bùyàn jẹ. Kó dẹ́ kọ́mọ yẹn wà lọ́dọ̀ ẹ̀ náà. Thank you. Ntí mo rí tí mo fi gbà yín tẹ ní experience ni. So ẹ jọ̀ọ́ tí ẹ bá bẹ̀ sí pàfọ́ọ̀mù duty yín tẹ̀ ń ṣe bó ti tọ́ àti bó ṣe yẹ. Ọmọ yẹn tàbí ẹni tó bá rí ó lè rò pé orí yín dàrú tàbí ẹ̀yin náà ya wèrè ẹ̀yin ẹ má wọrí. Bẹ́ẹ̀ kí n pa mí kò sí nǹkan kan tó dàbí ìwèrè nínú wa mi 35 years experience and London trained ẹ gbádùn mi bí ṣe máa tọ́jú ọmọ yẹn kó dákọ́ ọmọ yẹn kó súnmọ́ máa mọ bí ṣe máa separate òun àtọmọ yẹn títí ọmọ yẹn tó máa fi wà lọ́tọ̀ tó wọ́n máa wà lọ́tọ̀. Kì í ṣe pé mo ìsọ̀tì yín mò ń fi yín lọ́kàn balẹ̀ ni pé ẹni nǹkan tí wọ́n bá lè sọ nípa yín ẹ̀yin ẹ má sọ̀rọ̀ mi ò ní sáàkì yín ẹ má bá duty tẹ́ ẹ lọ. bó ṣe jẹ́ nìyẹn o ẹ̀yin ilé kakọ́ ló ní ọmọ o èmi ni mo lọ mọ o èmi mo sì lọ gbé ọmọ sọ̀rọ̀ mi yín o èmi ni mo wá àrẹ́ǹdì tí a fi lọ rè tí ọmọ yẹn gbé nínú ilé mi gan-an. Nínú ilé tí iná ti wá jí gbé. Now ṣé a gbọ́ pé ẹ̀yin lẹ jí gbé nínú ilé yín yẹn alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ńkọ́ ta ló jí gbé àti ẹlẹ́ẹ̀kẹta. èmi mo kọ́ gbé alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì òní ò gbé. ẹlẹ́ẹ̀kẹta ńkọ́. rárá ẹnìkankan ò gbé lẹ́ẹ̀kẹta. orí ẹ̀ẹ̀mejì yẹn náà la wà yín sí. láti rí kẹsàbà ń wọ́ náà kẹrin ẹsẹ ọfíìsì àjọta fún mi. madam. Daddy, wọ́n lè pè mí. ta ló tó mọ̀ kẹ́ kí ni wọ́n tó wá sí. wọ́n lè pè mí. mo lọ síbẹ̀ yẹn. ṣé madam olúwa mi ẹ jọ mo tó rọ gáfárà níwọ̀n ìgbà tó jẹ́ pé ọ̀rọ̀ ọmọ madam là ń sọ kí àwọn náà dúró fún gbọ́. ó dúró irú dúró wò lẹ tún lélẹ́yìn ó tún máa dúró kó tún máa dúró sọ̀rọ̀ eléyìí ọ̀dà níta ní àwa méjì aṣọ àwa mẹ́ta ká parí ẹ̀ní rọ àwa mẹ́ra àwọn ọmọ tó ní ká ṣe báyìí ẹ tún lọ rè gbé ọmọ ìwá sí ibi tó hàn yìí ǹdẹ́ ní fowó pa olúwa mi báyìí ní ìsìn. bàbá olú ò lè pa wọn káàní ká pọ̀ iyẹ ní iyẹ ni. iyẹ tó burúkú lélẹ́yìí o. ìyá máa bọ́rọ̀ lọ́ọ̀ kò sí náà lè gbọ́nú ẹ̀. madam ṣe bí èyí náà lè sọ pé dádì ń pè mí sí i. nígbà tí dádì ń sọ̀rọ̀ ọmọ yìí. ó ti ṣe kò sí o. ìwọ ní sùúrù dé. ẹni ẹ̀yin lẹ rape madam ẹlẹ́yin lẹ ni ọmọ ẹ̀sọ́. dádì
Dádì kan ló nà ọmọ, Lékan ló nà ọmọ. Dádì oyin bá mi lọ pọ̀. Dádì jásọ tòótọ́ Lékan ló nà ọmọ. Ìwọ dúró báyìí. Má dá sọ̀rọ̀ yìí. Nígbà tó dá sọ̀rọ̀ má dá sí mọ́. Bàbá kọ̀kẹ́ rárá kọ̀kẹ́. Ẹ wo ibi ọ̀rọ̀ dé dúró ní ìsìn sọ̀rọ̀ mi yẹ. Ẹ jọ̀ọ́ n tí mo fẹ́ kẹ́ ẹ ṣe kí ẹbẹ̀ Lékan kó gbé ọmọ fún mi. Tó bá ti gbé ọmọ fún mi kẹsì fílẹ̀ kan lọ. Tẹ́ ẹ bá lè ṣe fún mi mo rẹ́dì láti fún ọ ní 4 million ọ́fíìsà kìíní ọ́fíìsà kejì 4 million ọ̀gá wa gan 4 million. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́. 4 million. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀ nínú. Olúwa mi ẹ jọ̀ọ́ olúwa mi ẹ jọ̀ọ́ olúwa mi mo kú pé mo tọrọ gáfárà. Ẹ fún mi gba bribe. Nínú ọ́fíìsì mi ẹ fẹ́ gba bribe. Ẹ̀yin lè má gbà ṣe mọ̀ fádájọ́ lẹ́yìn ẹ jẹ́ káwa gbà. What? Bẹ́ẹ̀ ni olúwa. Ẹ máa gba 4 million. Ẹ lè ju àwa sẹ́wọ̀n létà ẹ ṣáà jẹ́ kakọ́ gbà náà ká mọ́ tá máa ṣe òfin. Irú ọlọ́pàá wo lẹ́yìn ìfẹ́ jẹ́ báyìí? Olúwa mi. Ẹ ò mọ̀ ṣe yín ṣe o. Olúwa mi. Ìyàrá ká mọ́ tá máa torí ẹ̀ṣẹ̀ wọn. Ẹni tí a mọ̀ pé tó ṣe kò dáa ẹ fẹ́ gba bribe báyìí. Olúwa mi 4 million. Ẹnì kankan wa. Ọ́fíìsà ọmọ àgbálẹ̀ yìí o. Ẹ jẹ́ ká gba olúwa mi. Bàbá olúwa mi ẹ jọ̀ọ́. Tí olúwa mi bá ní àwọn ò fẹ́ 4 million yẹn bàbá ẹ pín ilé tiwa. Àwa á ṣe ètò. Ọmọ yẹn Lékan á gbé ọmọ yẹn wá. Ṣé check lẹ fẹ́ kọ fún wa ni àbí cash? Bẹ́ẹ̀ bá ṣe fẹ́ ẹ jọ̀ọ́. Ẹ kọ chẹ́ẹ̀kì 8 million tiwa pọ̀ nsìn. Kí n tó ní kọ́ lọ bẹ Lékan nísinsìnyí. Wọ́n á bẹ Lékan nísinsìnyí. Á gbé ọmọ ẹ sábì àbí? Ẹ kọ 4 million yẹn. Kí n kọ́kọ́ dì yẹn mú ná 8 million kí n kọ́kọ́ dì mú ná. 8 million. Àyànjú ẹ̀. Tí madam gan ọba gbà ẹ pápọ̀ wọn tiwa ẹ kọ́ lórúkọ mi. Ẹ jọ wọn. Ẹ kọ́ lórúkọ mi. Ẹ jẹ́ kí n kọ́. Ẹ wọ bàbá tí ẹ bá kọ ẹni tí ní ọ́fíìsì máa. Olúwa mi. But ẹni bẹ́ẹ̀ yẹ ilẹ̀ ẹ̀kọ́ ọlọ́pàá ẹgbẹ́ ẹ̀. Ẹni máa gba bread. Olúwa mi tẹ bá fẹ́ kọ́rọ̀ yanjú ẹ jẹ́ ọkọ bẹ́ẹ̀ bá dẹ̀ rán wa lẹ́wọ̀n àwa á lọ ṣùgbọ́n ẹ jẹ́ káwa ìgbà owó àwa ní owó yìí. Bàbá kọ láti ìfúnpẹ́ lẹ́fẹ̀ẹ́ gba owó. Ẹ jẹ́ kí bàbá kọ olúwa mi etí ní kẹ́ ẹ rán wa lẹ́wọ̀n ó dà ẹ jọ olúwa mi. Ẹ jẹ́ kọ́ ká ìgbà owó yìí lọ ká tiẹ̀ mọ́ kí sọ̀rọ̀ mi lọ. Ẹ jẹ́ kó gbọ́mọ mi jáde máa lórí Ọlọ́run. Olúwa mi olúwa mi. Bàbá kọ ṣẹ́ẹ̀kì yẹn. Ẹ máa gba owó yìí. Olúwa mi ẹ rán wa lẹ́wọ̀n. Tí bàbá dábàá gbogbo tí bàbá yìí sọ lẹ́nu ń tí ọ̀tọ̀ sí òfin ni. Ṣé kí á. Olúwa nígbà míì ṣe rí nǹkan tí ẹ ti ẹ jókòó Olúwa ẹ jókòó. Alẹ́ ẹ máa gba sẹ́ẹ̀kì. Báyìí mo dìyẹn mú ẹlẹ́dàá mi mo dìyẹn mú. Kò gbọ́dọ̀ jábọ́ mo sọrí ilé. Kò gbọ́dọ̀ jábọ́ mẹ́ẹ́. Kò gbọ́dọ̀ jábọ́. Mo sọrí ilé o ẹlẹ́dàá mi mo dúpẹ́ o. Hábà. Ọ́fíìsà ẹ ní sùúrù máa tún ayé yín ṣe o ní tí ẹ gbà ẹ máa tún fún yín lómi ṣe ẹ ṣá jẹ́ kí ọmọ yẹn kẹgbẹ́ wá fún wa. Bàbá ọmọ yín á dé. Kí ni mo wí? Ọmọ yín ń bọ̀. Àìjẹ́rìí. Olúwa mi ẹ ní sọ̀rọ̀ gangan ni. Kò sọ̀rọ̀ ẹlẹ́dàá mi mo dúpẹ́ o. Ọ́fíìsà ẹ ní. Olúwa mi problem mi. Ọ́fíìsà bàbá wo ọmọ rẹ ọmọ wo bàbá rẹ. Ẹ wo ǹjẹ́ ọmọ tó ṣẹlẹ̀. Mo rò pé wọ́n rán àwọn méjì kan tí wọ́n lọ rí gbé ọmọ yẹn nínú bóòtù yẹn. Àwọn méjì. Àwa náà rí a ò jù bẹ́ẹ̀ lọ. Àwa náà rí a ò jù bẹ́ẹ̀ lọ o. Àwa aláǹṣe bẹ́ẹ̀bẹ́ nu bóòtù ọlọ́lá ńlá.
Chairman, sir. Hold on, sir. Captain wa here. Hello, sir. Bẹ́ẹ̀ni, sir. Wọ́n ti débi. Lẹ́tà náà wà níbí. Bẹ́ẹ̀ni, sir. Kò burú, sir. Lẹ́sẹ̀kẹsẹ̀. Bẹ́ẹ̀ni. Kò burú, sir. Ọ̀rọ̀ náà wà. Ọmọ náà wà kíá. Fóònù bá ń pe ọ̀gá. Hello, sir. Chairman, sir. What up, sir? Ǹlẹ́ sá o. Captain ní ń bí sà. Àwọn ọmọkùnrin méjì kan ni wọ́n wá. Wọ́n ní ká gbé ọmọ tí kò sí problem sà. Lẹ́tà náà wà ń bí. Mo ti rí signature yín bẹ̀. Bẹ́ẹ̀ni sà. Kò burú sà. What up, sir? Yes, sir. Ilé màá lọ ti yín. Ẹ ǹlẹ́ o. Ẹ rọra o. Ẹ rọra ń bẹ̀ o. Ọ̀rá ń bẹ̀ o. Olúwa mi, ẹ fi kàlẹ́ sí i. Olúwa mi, evidence. Ọ̀rọ̀ wà lórí ẹ̀. Put it there. Ìbálá ìdálẹ̀ ni bàbá yìí. Olórí burúkú ni bàbá yìí. Olórí burúkú dẹ̀. Orí burúkú náà dẹ̀ ni bàbá yìí máa bá kú. Ó pẹ́ ta ti ń tẹ̀lé bàbá yìí lẹ́yìn. At a point gbogbo ọ̀rọ̀ ìdojúró dàbí kò fẹ́ yé wa mọ́. A ti fura pé ó ti di ségesège. Àwọn náà wá àwa farabalẹ̀. Ṣé Yorùbá ní tí ojú bá farabalẹ̀? A ṣe kí ni? A rí mọ́. Gbogbo ìrìn bàbá yìí àwa bẹ̀rẹ̀ sí mọ́nítọ̀ ẹ̀mí. Gbogbo fóònù lẹ́yìn GSM fóònù ọ́fíìsì GSM pàápàá gbogbo ẹ̀ lábọ́ọ̀gì. Títí mi ó àjọ ń lọ ní ṣùgbọ́n bàbá ò lè fura. A tẹ̀lé débẹ̀. Ẹ káàbọ̀ sá. Ẹlẹ ẹ káre ọmọ ńkọ́. Chairman ọmọ ẹ ti gbé láàárọ̀ yìí ẹ ti gbé wọn àbí àwọn ọkùnrin méjì tí wọ́n wá. Ọmọ bẹ́ẹ̀ni ẹ̀yin ilẹ̀ rọ́yọ̀ wá láàárọ̀ pé kán wá gbé. Èmi. Bẹ́ẹ̀ni ẹ kọ lẹ́tà fún ẹ sáìn ní ẹ. Orí yín burú fún tẹ́ ń sọ yìí o. Èmi náà máa wá gbọ́ mọ. Nígbà wo èmi. Ẹ tún pè wá lórí GSM yìí wípé àwọn ọkùnrin méjì náà kọ̀ wá o. Èmi. Bẹ́ẹ̀ni. Mo pè yín èmi pè lórí GSM. A bá yín sọ̀rọ̀. Mi tẹ́ ń bá sọ̀rọ̀ òkú mi àbáyé mi lẹ bá sọ̀rọ̀. Ẹ̀yin fóònù wa àwa tún wá pè yín padà láti confam. Lórí GSM èmi. Lẹ́tà náà wà ń bí báyìí. Mú lẹ́tà náà wá mú wá. Ẹdú òkú mi àbáyé mi ló ń bá yín sọ̀rọ̀ pé kẹ́ ẹ gbọ́mọ fún yàn. Lórí GSM yín ta nígbà tẹ tún fẹ́ máa lọ àtúndá wọn dúró ká lè confam o làbá tún pè yín lórí GSM nọ́mbà náà. Confam tí ó pa ọ lọ sọ wọ́n confam kìíní ọ confam kìíní captain. Sir. Ọ confam. Ẹ bá wa sọ̀rọ̀. Confam tí ó pa ẹ nìyẹn. Lẹ́tà yín ọ̀mẹ́. Mo mú lẹ́tà wa. Èmi confam. Orí ẹ̀ ọ̀gá. Signature yín rèé. Èmi. Bẹ́ẹ̀ni
a lè bá yín tìyàn tá a bá ti rí signature òkú mi lọ́sàn ilé àbáyé mi mò ń sùn gbà náà ni àbí mo kú dákú pẹ́ lọ́tà lọ mi èmi kọ lẹ́tà ẹ ti pa mí abẹ́rẹ́ sí rí kò sí bí láti mọ náà rẹ. mi ò kọ lẹ́tà kankan mi ò fóònù yín bẹ́ẹ̀ fẹ́ sọ̀rọ̀ yẹ́mọ̀yẹ́mọ̀ lẹ́nu mi ò bẹ́ẹ̀ni tí mo sọ ẹdún ní àdúrà owó tí mo ná fún lórí sẹ́tẹ̀nsì ẹ sọ fún mi nítorí yẹ wọ́n fún wọ bí òkú lásán nítorí yẹ ni pé kẹ́ ẹ máa lọ rèé pẹja lọ yẹ. ẹ má ṣe bẹ́ẹ̀ ti tó ní ìsàyà. Let me tell you ẹ wo máa dá yín dúró ẹ máa lọ máa pẹja lọ yẹ. bẹ́ẹ̀ ti tó nìyẹn sà ẹ má ṣe bẹ́ẹ̀ sà. èmi gbọ́ mọ́ abẹ́ ń ṣeré captain. a bá yín sọ̀rọ̀ sá. chairman sir chairman. wàhálà dé. wọ́n lè ṣe báyìí. nǹkan bàjẹ́. ìdúró sọ mi níbi tí a gbọ́ mi pamọ́ sínú bóòdù mi ò mọ̀ bọ́ mọ́. kí ló wí. mi ò bọ́ mọ́. mo fún àwọn olórí burúkú tí mo fi sílẹ̀ wọ́n sọ pé mi kọ lẹ́tà èmi fóònù ìyá máa já wọn yẹn èmi mo sọ bẹ́ẹ̀ ìyá máa jẹ wọn ìyá máa jẹ wọn. tí mo bá yẹ tí fẹ́ pa ní o tí mo bá yẹ mi jẹ́ mo ní fẹ́ bẹ̀rẹ̀ tí ẹ gbọ́ ọlọ́mọdé mo lórí burúkú dọ́wọ́ pọ̀ abẹ́bẹ́ ẹ̀yẹ ẹ gbọ́ ọdún yìí fọ́ ẹ ríro. tí èmi kíkí lójú mi fọ́ sí ti fọ́ kí ni mo bọ̀ sí. kí ni mo bọ̀ sí. bẹ́ẹ̀ ni mo sọ fún yín máa bá yín sọ̀rọ̀ ẹni ẹnu mìíràn kò sí nǹkan tí mo bá yín sọ tẹ̀lé ó make sense láyé yín kò yí bẹ́ẹ̀. ẹ fi ẹ̀jẹ̀ ní nígbà nǹkan tí mo ti dúró ní. ṣé bẹ́ẹ̀ ṣe pè mí lélẹ́yìn ẹ wá ọmọ ẹ fún mi. gbọ́gbọ́gbọ́gbọ́. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. wo kí ni tó ń sọ yìí mo ní kó kí ọmọ yẹn ò ń ṣe wèrè má pè ń wèrè má ó sick ni and that is gone. kì í ṣe wèrè. kì í ṣe wèrè. kí ni ara wọn lè ara wọn lè gbogbo àwọn wèrè asín wọn lórí púpọ̀ wà lójú títì tó ń lóyún kiri ara wọn lè tó fún wọn lóyún. bẹ́ẹ̀ ni mo sọ ẹni bá ti ń ju gbàgà tó jù sí yíyá máa wèrè òun náà ti di wèrè. kí ló lè tó bẹ́ẹ̀ bá níwèé lọ́pọlọ bí ẹ̀jẹ̀ wèrè taṣọ pọlọ yín ẹni máa wà báyìí kí ni mo sọ fún yín mo ní kẹ́ ẹ gba ọmọdé lọ́wọ́ wèrè ní oṣù méjì gbogbo lẹ́yìn òní rí báyìí. kí n gbọ́ ọmọ oṣù méjì lọ́wọ́ ọmọ tó ń mú yàn lọ́wọ́ ṣé wọ́n lè gbárù ẹ̀. ẹ gàn èmi gàn. ọmọ tó bá ẹ gàn tẹ́ ẹ bá gàn ni. ṣẹ̀ṣẹ̀ kórìí ẹ̀ dáa wò. tí bàbá wọn pọ̀ pọ̀jù fún yín. èmi bẹ́ẹ̀ ni mo sọ fún yín. o kò bẹ́ẹ̀. má jẹ́ mi o má bù ẹ́ ẹ̀wọ́n náà ní ojú tì í ọkọ̀ fún yóò fún gbogbo orí òfin ṣẹ́wó bí ọba bẹ́ẹ̀ ni ọbí mọ́ bó kú ọlọ́mọ àṣàyẹ ọmọ àlè kí ni fúdù wà fún
kí ni fi ni bọ́tù wà fún ṣé ewúrẹ́ náà jẹ́ fún ni àbí ewúrẹ́ àbágùntàn. gbọ́ torí ọmọ ọlọ́mọ ló múra kankan ti báyìí ìbá bẹ́tà gan kí wọ́n gan kú ya wèrè kó o sí ma ọ̀yà àdúgbò ń sẹ́ pọmọ yẹn ń wèrè lọ. ta ló wà lẹ́rẹ̀ pẹ̀lú ìjọ burúkú tó wà lẹ́sẹ̀ yìí ta ló bẹ̀rẹ̀ wọ̀lẹ̀ pẹ̀lú ìjọ burúkú tó wà lẹ́sẹ̀ tí òkú tó ń ká ta ló wọlé lánàá ìmọ̀ ṣẹ́ báyìí. tí wọ́n bá rí rẹ̀ ọmọ pé wọ́n gan ló yẹ kí wọ́n mú so ló yẹ kí wọ́n so kùn wọ́n mú so kí ló fẹ́. wọ́n ní pé ìjà ló ń gbẹ̀yìn àjẹ́ ìjà olóńgbẹ̀yìn máa bá tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ wá kí ẹ sọ fún ẹ lábàárí ayé ọ̀nàṣẹ́ kọ́ mú Kẹ́hìndé ó sì lè ṣẹ̀ kọ́ mọ́làbá àbí dòwú ìwà àti wèrè ibi tẹ́jọ́ di sí ibi tẹ́jọ́ pín sí nìkẹ́ kóṣù burúkú ara yìí máa lọ sí. jáde nílé mẹ́fẹ́. ẹ gbọ́ ara tí mo fi lọ ìyàwó yìí kémi ò jáde nínú ilé tẹ́mi kọ́ tí wọ́n ń gbé tí mo lè dá síta at any time at any moment. hello Okọ́lé. mi ò kọ́. Okọ́lé. mo sọ ẹ́ di gbẹ̀wù dání mẹ́. mo bá yí ẹ̀jẹ̀ mo bọ́ ọ́fíìsì kan mọ́ ẹ lọ́wọ́ mo gba iléeṣẹ́ mọ́ ẹ lọ́wọ́. láwọn jẹ́ kí n sọ fún ẹ kó o bọ́ọ̀dù o ti tán lẹ́nu láti èyí lọ mi ò mọ̀ pé èèyàn jáde báyìí ẹ mọ̀ pé èèyàn rẹ kí ni ọgbẹ́ sọ fún mi kí ni. a ti tọ́jú owó olùsà ó wá kú bàbá ńlá bàbá ní. bí ọ̀rọ̀ àti ẹ̀gbọ́n máa dẹ̀ gé èmi mo sọ bẹ́ẹ̀ mọ̀ kí àkàtà ẹ̀ máa gé. ìwọ tẹ́lẹ̀ get out my friend ọkọ wèrè bàbá dọ́nà yọ̀yọ̀yọ̀yà alẹ́ ló. níbo mo ti gbẹ́kẹ̀lé láyé mi o níbo mo ti fẹ́ bẹ̀rẹ̀ mo kú olórí fún ọmọkùnrin mo sọ fún tó gbà mo ní kó tiẹ̀ pa á kò lẹ́bi kò lára kò sí ọ̀tá bẹ̀rẹ̀ kò ní rọ kò bá mi mo ti fẹ́ bẹ̀rẹ̀ mo ní màmá pẹ̀lú ayé mi lọ nílé Jésù oh God. ọdúnbà ló máa lò ọ̀rọ̀ wọn máa hù. àwa lọ mú letterheaded paper bàbá àwa fi kọ notes fúnra wa òun la mú lọ sí ọ̀dọ̀ àwọn ọmọọṣẹ́ wọn ní boat wọ́n rò pé òun ló rán wa wọ́n fi yọ̀ǹda ọmọ fún wa. ọ̀daràn burúkú ni. wọ́n rò pé ìlànà káwá gbọ́ ọmọ wa orí burúkú tí ò jẹ́ kí àgùntàn oníwo òun ló ń dààmú bàbá yìí. òní o òun ni orí burúkú náà dẹ̀ ló máa bá wọ inú ẹ̀wọ̀n ibẹ̀ ló máa kú sí. olúwa mi aláṣẹ mú bàbá yìí dé ọgbà wa. kò sí problem. bàbá. bàbá pẹ̀lú ọjọ́ orí yìí ọ̀dàlẹ̀ ni èèyàn burúkú ni ìka ẹ̀yàn lẹ́yìn bàbá yìí ẹ̀yin gangan ni ọ̀dádá àwọn wípé sọ kábà lẹ́nu ẹ̀ rojọ́ ọ̀rọ̀ àná ẹ̀ ojú ti ní nígbà tí irú èjì yìí wù bàbá yìí irú ìṣesílẹ̀ àkọsílẹ̀ wo lẹ́ ń filẹ̀ fún àwọn kékèké tó ń bọ̀ lẹ́yìn yín bàbá ẹ̀ ṣe èèyàn ẹ̀yin gangan ni àìdá tó ń gbénú ọmọ èèyàn ẹ̀ ń ṣe ọmọlúwàbí ẹ wò mo ṣe ń bàbá inú ẹ̀mí mi mú bàbá yìí lọ. àwọn ọlọ́pàá ìṣiṣẹ́ ń tòótọ́ ṣùgbọ́n criminal offence ni kí wọ́n lọ jílẹ̀ ẹ̀ẹ́dẹ́ pé báyìí. bàbá ẹ pa iná ẹ já máa sọ ẹ bàbá lọ́gbà wa. ẹsẹ̀ kan lè ní pé ọmọ eré kò ní bàbá mi o ẹ má sọ ọmọ ìdánwò ẹlẹ́wọ̀n o ìyàwó náà ni. let's go bàbá ẹ já lọ. àgbà yàjà ti jà sí. ó gbà mí ní ọ̀pọ̀lọpọ̀ oṣù kí n tó lè get over shock nǹkan tó ṣẹlẹ̀ sáyé mi. mo ti padà sílé àwọn òbí mi. àwọn lọ́ọ̀yà ń gbìyànjú àti gba gbogbo ìní bàbá mi tí Arólò fẹ́ jogún. executive director sá lọ ìgbà tí ó gbọ́ pé wọ́n ti mú chief kedere ẹ̀ṣẹ̀ tí wọ́n kà sí lórí ó pọ̀.
àmọ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé mo rí ọmọ mi padà. Àdúrà kan ni mo wá ń gbà wípé kí Lékan dáríjì mi. Ṣé Lékan máa gbà mí padà? Torí mo ní ìfẹ́ Lékan gan. Mo nífẹ̀ẹ́. Òjò ń rọ̀ agbára.